kí wọ́n jẹ́ káwọn ọmọ Nàìjíríà mọ àwọn ẹni yẹn. bẹ́ẹ̀ ni ebi wọ́n ní àwọn DSS ti ní report nílẹ̀ tí wọ́n jẹ́ kí wọ́n ti submit even before kí wọ́n tó dé ọ́fíìsì so kúrò tí mo ò ṣiṣẹ́ lórí ẹ̀ tó bá yẹ pé conspiracy against wọn tó bá yẹ pé bóyá àwọn gẹ́gẹ́ conspiracy against the entire nation làwọn náà bá join so kí ló dé fún wọn mẹ́gbàá tó yẹ pé ẹ̀yẹ́ òkú tí wọ́n fẹ́ ṣe lẹ́jọ́ mẹ́ta yìí nìsín àwọn ní first target tí wọ́n fẹ́ pa so kí ló wá lè fún wọn. ẹ̀yin èèyàn ẹ wo orí ètò Àgídìgbò la wà lónìí o ẹ wo ẹ wá gbọ́ nǹkan tí Oriyomi Hamsin àtàwọn kọ̀líìgì wọn tán jọ ń ṣe ètò lórí kílù lè dá ẹ wo ẹ wá gbọ́ nǹkan tí wọ́n sọ wọ́n ní àwọn kan wà tó wọ́n dé bàbá ìdí ìsàlẹ̀ àwọn tẹ́rọ́rìsì yìí tó wà ní Nàìjíríà tí wọ́n fẹ́ jẹ́ kí Tinubu wọ́n náà ti ní kọ́ńtrátì pẹ̀lú Tinubu pé tó bá dé orí pírẹ́sídẹ̀ǹtì kò gbúdọ̀ change àwọn aláàbò wa kò gbúdọ̀ change security ẹjọ́ báwo ni tàwọn terrorist ṣe jẹ́ ní Nàìjíríà báwo gan ni ti Gumi ti jẹ́ bìkan Gumi lórí àgbọn control Nàìjíríà yìí ẹ wá gbọ́ nǹkan tí wọ́n ń sọ. láti protect the entire nation tí wọ́n láwọn gbé dání then my final question ni pé Alhaji àti Ọba Ògùn mo fẹ́ béèrè question kan lọ́wọ́ yín. Yes sir. nítorí àwọn kan tún ní àwọn kan ní kí bàbá tó débẹ̀ pé wọ́n wà ní under agreement láàrin àwọn tá a pè ní pé àwọn ni wọ́n control Nàìjíríà pípé tọ̀ wọ́n ní tí àwọn bá máa débẹ̀ pé insecurity yẹn òun gbọ́dọ̀ tákù rẹ̀ àwọn kan ní agreement wọ́n kálukú ní opinion ti ẹni so tó bá yẹ pé èyí bá wà ní irú situation yẹn bóyá ẹ̀yin Alhaji àbí Ọba Ògùn pé tọ̀ ẹ fẹ́ contest fún Nigeria president so ẹ wá ń kọ́ sọ́jà àwọn yẹn káàkiri ẹ wá dọ̀rọ̀ àwọn powerful men báyìí wọ́n á fún yín ní condition báyìí so kí ni step tẹ́ máa take ṣe ẹ máa contest presidency yẹn ni àbí ẹ ní lọ tẹ́ bá lọ kí lẹ́yìn ṣe ẹ support motion wọn tí ló fi mọ bàjẹ́ ni àbí ẹ go against wọn. Thank you. Ṣé mi ní kí n kọ́kọ́ dá? Jẹ́ mi dáhùn. Ṣé mi ò kọ́kọ́ dá? Ok. Tó bá ṣe mi ni why the desperation why tó bá jẹ́ mi ni o màá jẹ́ wọn mọ̀ kó pọn dandan kí n wọlé. Awólọ́wọ̀. That's it kó pọn dandan kí n wọlé tó bá yẹ pé mo tẹ̀lé security ṣé bí mo fẹ́ tún ṣe ni ṣé bí security yẹn náà mo fẹ́ tún ṣe tí n bá débẹ̀. ìṣòro ó wà lára tẹ sọ fáráàlú pé mo fẹ́ ṣe nǹkan báyìí. èmi tí n bá sì contest tí n bá wọlé á yìnbọn o. torí nbadi èmi yóò jọ fà láàárọ̀ torí èmi yóò gọ̀ wọlé. á yìnbọn o. máa gọ̀ wọlé. èmi bá wọlé o. máa gọ̀ wọlé. ṣe aláwọ̀ tá a jọ ṣe meeting ṣe pé sponsor nìyẹn wọn ni màá kọ́ gbó kan wọn jáde. kódà ọ̀sẹ̀ tí. mo ti láǹfààní mo ti dá wọn mọ̀ ní. mo ti tán wíìkì tí mo sọ pé subsidy ti lọ náà ní ìdákọ̀ wọn ẹgẹ́jẹ tí ó dé arrest wọn ti wà lẹ́gbẹ̀ẹ́ wọn gan. mi ti ẹni dákọ̀ wọn. èmi ò dákọ̀ wọn ẹ̀yin ò fi pamọ́ àbí èmi ò tọmọtọmọ wọn sì kún wọn. rárá èmi ò ní dákọ̀ wọn. wọn ò kàn ní dédé rí ẹ̀ ń gbòòrò mọ́ ni. a ṣe pàdé. ok. ìpàdé kan wọ́n ṣàṣe ní Ghana kí Ghana ò tó dáa. èmi ò sọ jù bá ń lọ wà láyé á ṣe pàdé yìí. kúrò bẹ. èmi láìkì pàdé. á ṣe pàdé ni ó yá gbé kọ́ọ̀lù mi sẹ́yìn pé ilẹ̀ mọ̀ ń tẹ̀ lẹ́sìn. Nàìjíríà wa ìpàdé ni. hello. ẹ káàárọ̀ o. mo kí olórí ogbó ọmọ ọba Ìbàdàn. kábíyèsí o. kẹ́mi ọlọ́gùn o. kábíyèsí bá mi láàfin o. mo kí comrade Fẹ́mi. ẹ ṣe kan sá. ẹ kú àtàárọ̀. yes sir. ṣe rí gbogbo ẹni tó bá fi ipa idà pààyàn ní ipa idà ni wọ́n gbà pa òun náà. bẹ́ẹ̀ni. ìyìn tí bàbá ń ṣe tí bàbá náà ti bá wọn lọ́wọ́ sí bí wọ́n ṣe ṣe ètò lélẹ̀ tí wọ́n fi gbàjọba lọ́wọ́ Jonathan. àwọn tí wọ́n jọ jẹ́ ìgbìmọ̀ nígbà yẹn táwọn náà jọ ń plan gbogbo bí wọ́n ṣe lo insecurity láti bà ìjọba Jonathan jẹ́ àwọn yẹn náà sì ń bẹ ní Nàìjíríà wọn kúrò nú ẹ. so method tí wọ́n lò ńgbà yẹn náà fi frustrate Jonathan that same method náà ni wọ́n ń lò láti frustrate bàbá náà kíjọba tiwọn náà kó má lè lálàáfíà. ṣùgbọ́n ọ̀rọ̀ Nàìjíríà ó ti bàjẹ́ kọjá àlà ó ṣe Nàìjíríà nìkan náà o but ti Nàìjíríà yìí ó ti pọ̀ jù. Wálé Àyànníyì ló sọ̀rọ̀ láti London. Ọlọ́run aláàánú kó kàn jọ South West wa
kán má jẹ́ kán ráyè wọ ibẹ̀ because wọ́n ní tí ọmọ àlè tó bá ti ń dàgbà ìlú ò ní tòrò mọ́ àwọn ọmọ àlè ìlú ò ní tòrò mọ́ ṣẹ̀dẹ̀ mọ̀ pé south west àti mùsùlùmí àti christian kò sí wọn bá tún family títí wa ní ìsìn báyìí ẹyọ kan ni wá muslim pọ̀ rẹpẹtẹ nu family wa christian pọ̀ rẹpẹtẹ àti wọnú ara wa so kán máa fi orí burúkú títí wọn yẹn kán máa fi kó bá títí wa ní south west. mọ́fàálẹ̀ ọ̀rọ̀ gidi ní sọ. ṣẹ́dígẹ́t so kóníkálukú kó máa lọ kóníkálukú kẹ́kọ̀ọ́ ẹ̀ dání so kóníkálukú kó rìnrìn àjò ẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ṣẹ́dígẹ́t so Ọ̀yọ́ ń pè ọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run yóò rí bá a ṣe fẹ́. àmín. Alhaji nípa tí ẹni tó béèrè yẹn in case tán bá bí yín léèrè pé ṣé tẹ bá débi àwọn jẹgúrú jẹ láti ń bẹ níbi Ọ̀yọ́ state ṣé ẹ bá wọn bò wọn láti rí ẹlẹ́bò wọn láti rí tẹ bá ti débẹ̀ mọ́ mọ̀ yín Oríyọmí ẹ tu wọn láti rí. ọgá mẹ́rin tó fẹ́ bá ṣe mítì. so ìdáwọ́lọ́wọ́ ṣe sùúrù ìdáwọ́lọ́wọ́ ṣe òótọ́ ọ̀nà tó ṣe tí òjò débẹ̀ nìyẹn ẹ sọ fún wọn pé bò wọn láti rí tẹ́tí gbọ́ Ọlọ́run jẹ́ débẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run. a ṣe pàdé ẹ ṣe kọ́ sa. a lọ Ghana ni. mo láìkì tí bàbá yìí sọ tí mo bá wá dún lórí tí Mr. Ayaniyi sọ wípé ọ̀nà tí mo fi jẹ́ kí Jonathan ríjọba ṣe pé school of thought wọn sọ pé àwọn náà wọ́n jọ ṣe meeting ni a ṣe pé orúkọ wọn ti ń dà lóru wà lọ́wọ́ bàbá Tinubu gan kan tó dé orí àpèrè. wọ́n kàn béèrè ni. èmi náà fi ṣàlàyé ni. wọ́n béèrè lọ́wọ́ wa ni. èmi náà wá fi ṣàlàyé a ṣe pé gan ní list lọ́wọ́ kò ní di DSS list mọ́. wọ́n ní di DSS list mọ́ gan ti ní list wọn lọ́wọ́. yéè ó yà ó hello. hello ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ sà. Nipa ló ń gbé láti ìlú Èkó. láti ìlú Èkó. bẹ́ẹ̀ ni sà. yes sir. àwọn aráàlú wọ́n kàn máa ń sọ pé àgọ̀ ẹnu ló fi ń sọ because àwọn ìjọba wọn ń fòṣì bá wa lò àdẹ́sọpá àgọ̀ ní kọ̀fúnkọ̀ bó ilé oúnjẹ yẹn láṣìírí ó kọ̀ fẹ́ sí ilé oúnjẹ lásán bàbá ó dẹ̀ ní òkè òun fẹ́ há oúnjẹ ọ̀fẹ́ ó ń pàkẹ́ sínú ìkétékèwé tí n bá sọ fún yín pé láti ní ìmọ̀ mú ẹbẹ́ because ní ìmọ̀ ń pa Ìbàdàn dáadáa tẹ́ ẹ bá rí báwọn èrò ṣe tó at the end of the day sínú àwọn ìjọba yẹn náà ló ṣe ìgbà tó máa padà náà ṣe. àyà ń sọ pé àdìgbọ́n. nínú àwọn tó wà ń jọba náà ló ní iléeṣẹ́ ló wá síbẹ̀. bẹ́ẹ̀ ni so èrò bàbá èrò tó dé ibi ìbáàt níbẹ̀ lọ pé oúnjẹ tó ń há fún wọn nígbà yẹn gan nǹkan tí mo sọ rẹ̀ recently kò sí pẹ̀ oúnjẹ tó ń há gan mi sọ pé àtàlẹ́ lọ́dún máa sí oúnjẹ because kò ń ṣàárọ̀ kò ń ṣe ìdájí lọ́tọ̀ ẹ̀yọ oúnjẹ tó ń há yẹn. ó dẹ̀ ha to the extent bàbá mi wá ń sọ pé òun ni wọ́n sọ pé àwọn èèyàn kò sì bá wa lù ìyá ló fi ń bá wa lù adé sọ pé àgọ̀ kó a tó lè gbọ̀n ó dìgbà tó bá tó stọ̀pù ìyá tó fi ń jẹ wá yẹn òṣì tó fi ń bá wa lù yẹn ó dìgbà tó bá tó stọ̀pù ẹ̀ ká tó lè gbọ̀n ẹni tó fi ń pa tọ́wá dókè tó gbé ráìsì fún gbòòrò fún tó fún lówó á gbà nǹkan tó bá ní kó ṣe múmẹ́ǹtì yẹn á ṣe bàbà á ṣe bọ ọgbọ́n wa nǹkan tó lè mú wa gbọ́n ní Nàìjíríà yìí ó dìgbà tó bá tó yóò ṣì kó náà rọ wa tí wọn bá yóò ṣì kó náà bàbá tí wọn bá dé láti Amẹ́ríkà tá a mọ rí from nowhere tó bá gbóòdé tó ń pín láì tó ń pògbà á tún tẹ̀lé. ṣùgbọ́n tá a bá wá gbọ́n náà wọn ní yóò sì kú o ńgbà wọn ti mọ̀ pé làwọn fi mú wa ní dìdìrín. ó di nǹkan kẹ̀kẹ́ àwọn àgbò wá sí ọgbọ́n tá a fẹ́ gbọ́n àgbà àlè gbọ́n bàbá tabagọ̀ ń sọ pé èkó ni mọ́ àlè gbọ́n bàbá. ọ̀rẹ́ nu tó bá dé sọ o ọ̀rẹ́ nu ni ẹ̀yẹ́ jẹ́kọ́ yóò ṣì kó tó ti sí tó bá ti tẹ́bí bá ti kó olùṣẹ̀ jẹ́ kù sí. àwọn ti mọ̀ pé oṣù yẹn làwọn fi ń dì pẹ̀lú wa. túlù wọn ní yọ túlù nìyẹn o. kí wọn lè máa sọ pé a gbọ́ fún. èkó ni máa yí lè dán èkó ni. thank you. I like this man èkó ni. ẹ ṣe gan. èmi mọlé oúnjẹ yẹn o èmi mọlé oúnjẹ yẹn o. ẹyin tó sọ ọ̀sọ́ kílẹ̀ yìí fẹ́ sọ sí. èmi mọ ilé oúnjẹ yẹn o. kòmìnir fẹ́ máa lọ la ẹ má sọ. ó dà tí n bá sọ pé one ẹ̀yin ẹ pé. ìpè kankan ìpè kankan gbé lásìkò. èmi àti sálábì lè ka wà lókan ní. ẹ káàárọ̀. Alhaji ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. Fẹ́mi ẹ káàárọ̀ pásítọ̀ ẹ káàárọ̀. Adé ló pè láti London. yes sir.
Yes. ẹ sà Alhaji Sir? Uncle Fẹ́mi yes sir. pastor ẹ fi bọ ọmọ gbogbo ọmọ Yorùbá tó ń gbọ́rọ̀ tó ń gbóhùn ọmọ ìkéré tó ń sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ mo fi gbogbo nǹkan ta ní mo fi bẹ̀yìn àmọ́ pé iṣẹ́ wà ń ta bọ̀ iṣẹ́ àfọwọ́fà wà ní Alhaji Sir? tí Ọlọ́run bá ní ẹ̀sìn bó ṣe ń bí wa sáyé Ọlọ́run máa kọ́ sọ́wọ́ wa màá mọ̀ pé Muslim ni mí màá mọ̀ pé Christian ni mí I like this one. Alhaji race wa Yorùbá mi òun ni number one tí n bá jẹ́ Yorùbá mi ò lè jẹ́ nǹkan kan tẹ́ bá bí ọmọ kókó sínú igbó àbí tẹ́ bá bí sí Ìbàdàn tẹ́ bá gbé ọmọ kókó lọ sínú igbó tó ti máa fi dàgbà kò ní gbédè kankan kò yé yín ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọmọ Yorùbá mo fi gbogbo nǹkan tó ní mo fi ń bẹ̀yìn ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má jẹ́ kó dàrin wa rú má jẹ́ kó dàrin wa rú ọ̀dọ́ wa nìkan lálẹ́ máa là ń ṣe yan fádáfádá òkè òkun wọn yan fádáfádá bá ṣe yan báyìí ẹ má jẹ́ kó fi ẹ̀sìn balẹ̀ ayé wa jẹ́ ẹ má jẹ́ kó fi ẹ̀yà balẹ̀ ayé wa jẹ́ ẹ wo Sudan ò jìnnà sí wa o ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ Sudan dúdú ló ń pa dúdú o kì í ṣe funfun ló ń pa funfun o mo ń fi gbogbo nǹkan bẹ́ẹ̀ mo Yorùbá mi ò pé mo Nàìjíríà Yorùbá lèmi ń pè o mo ń fi gbogbo nǹkan bẹ́ẹ̀ yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àti pé nǹkan tó ń ṣẹlẹ̀ pẹ̀lú bàbá Tinubu ẹ wo bàbá náà mọ̀ ọ̀pá ẹ̀ díẹ̀ wọ́n lè má mọ̀ ọ̀pá ẹ̀ tán ẹ má jẹ́ ọ̀parọ́ fún wa bàbá mọ̀ ọ̀pá ẹ̀ díẹ̀ bò bàbá mọ̀ pé ọmọ àgbẹ̀yìn bẹ́ẹ̀ bọ́jẹ́ fáwọn náà. Máa nǹkan Galadima ó sọ̀rọ̀ kan ní orí Arise ó ní nǹkan táwọn fi gbé Buhari wá nítorí pé OPC ti ń advance wọ Kwara ó wà lórí Arise. Kí Buhari wá ti fẹ́ Fúlàní territory ní Kwara ó wà ń bẹ́ẹ̀. El-Rufai sọ̀rọ̀ pẹ̀lú èdè Fúlàní ó níwá ẹ̀tọ́ fi deceive Nàìjíríà pé because wọ́n fẹ́ jẹ́ kí ẹ̀yà wọn máa rule for 50 years tí bàbá Tinubu bá lọ tán ó sọ lédè èdè Fúlàní ọmọ Yorùbá mò ń bẹ̀ yín níbi kọ̀ọ̀kan tà lọ àwa là ń kólé là ń ralẹ̀ àwọn ará bí wọn ò ní kankan ọmọ Yorùbá ẹ má jẹ́ kó fẹ̀sìn dálé ayé wa rú ìlú nílùú mo wà mò ń jí lóru Alhaji mo lè rìn 2 AM kò sẹ́ tó ń lé mi kiri bá a ṣe ń ṣe lẹ́kọ̀ọ́ nìyẹn nígbà tí mo sáàbù láyé ohun tí mo ṣe NYSC mi láyé ó dìlì Alhaji tí máa fẹ́ kúrò lẹ́kọ̀ọ́ tí mo lọ Port Harcourt máa kúrò lẹ́kọ̀ọ́ ní 12 o'clock máa dé Port Harcourt ní 8 àárọ̀ máa sùn látẹ̀kọ̀ ni máa dé Port Harcourt Alhaji ṣé mo lè wá látẹ̀kọ̀ wọ Ìbàdàn sí kí n má máa wò lọ́tàn ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọmọ Yorùbá mò ń bẹ̀ ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó dalẹ̀ ayé wa rú ó dàbọ̀. ṣé ẹ mọ̀ tí mo like ọ̀dọ̀ yín ni wọ́n lè gbà wọ ilẹ̀ Yorùbá. ọ̀dọ̀ ta ni. Àgídìgbò ni wọ́n lè gbà wọ ọ̀dọ̀ Yorùbá. ẹja mọ̀ sọ lóyìnbó ẹja sọ léèbó ká wo tí bó ṣẹlẹ̀ bó níjà ní sí. ibi tí wọ́n lè gbà wọlé Yorùbá Afẹ́nifẹ́re gan mọ̀ pé bí wọ́n gbà wọlé Yorùbá. nígbà tẹ ẹ mọ̀ pé oògùn yìí ti tán ẹ sì sọ fún mi. bọ́ ti gbà mí rà lọ́wọ́ ní tẹ̀sán ṣùgbọ́n báyìí wọ́n mọ̀ pé Àgídìgbò onídọ̀ tí wọ́n fi lè wọlé Yorùbá. This is the only radio tí gbogbo Yorùbá ní kì í ṣe pé eré gbogbo Yorùbá gbogbo yẹn ti ń sọ Yorùbá wọn bá máa sọ Kogi àwọn náà ní rédíò yìí wọ́n ṣe ń pè aláti plẹ̀tù pé Àgídìgbò mò ń gbọ́ lọ́wọ́. kò sí ní outlet ní dọ̀ géètì tí yóò fi wọlé Yorùbá òun lélẹ̀. So what are you trying to say? dédénú ti arákùnrin ẹ rí i pé wọ́n ń sọ̀rọ̀ láti inú kẹ́hìn sọ láti inú ròbìnú jẹ́ ọkàn appeal tó bá ṣe láti bí ìsọmọ Yorùbá pé má jẹ́ kán fẹ́ẹ́ sí báńkì kankan jẹ́ sí ibi ló ti wọlé kì í ṣe ẹ̀yà nìkan o ipe ọ̀rọ̀ bọ ibi ló ti wọlé. nítorí sọ ni pé ká ṣe ojúṣe wa káàbà gbogbo ká ṣojú ẹ̀kọ́ ṣé rí Àgídìgbò ni mò ń sọ ó ní iṣẹ́ tọ́lọ́ ń gbélé Àgídìgbò gangan lọ́wọ́ láti ṣe. This is the door to the entire Yorùbá nation all over the world including Brazil and the Caribbean. Okay. ọmọ ẹni tó pẹ́ mọ̀ nǹkan tó ń pẹ́ wọ́n sọ jáde ní Alhaji ẹjọ́ wọ́n mọ̀ tó ń sọ wàláì. Ọlọ́run ó ṣàánú wa ẹgbọ́n tí ẹni yẹn sọ tíyẹn bá gbé Ìbàdàn dáadáa ẹ jẹ́ n sọ pé tó bá gbélé Yorùbá dáadáa tó bá wá lọ bòmí bí ìgbà tí ò sínú ayé ni
gbogbo tó lè kúrò nílẹ̀ Yorùbá yẹn inú ọmọ gbàdúrà kóun ó tètè rí kóun ó lè padà wá bẹ́ẹ̀. à ń bó ṣe pé bí ìsinmi wà ní. I tell you. no bó ṣe rí ni bí ìsinmi wà. Ọlọ́run ṣàánú wa. èèyàn wá láti UK njọ́ kan jọ ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n láwọn ti fẹ́ wọ 60 years pé gbogbo eré táwọn ń sá báwọn ṣe padà sílé. ẹ dágbére. orúkọ mi gan ni comrade Fẹ́mi Babalọ́lá Ọbaàgùn onímọ̀ ń jẹ́ ó dàrọ̀. Oriyomi Hamzat lórúkọ mi ẹ wá gba tíkẹ́ẹ̀tì children's carnival àti wà ń bẹ̀ àti ń retí yín òní sì tún ní birthday mo ń fi tọwọ́ gbogbo wa létí. ideology baba that's ideology. 2 major things tanwa is money and power. That is it. And those are the 2 major things, money and power. And when you are not looking at money and power, anyway, it's an ideology too. It's an ideology. ṣé bí mo sọ̀rọ̀ pé they are grappled. ṣé bí mo sọ fún yín pé wọ́n ní Nigerian footballers wọ́n ní problem ta ní ni pé ní system West of wa dán lóhùn wípé having no system is a system. So lawlessness. So by the time you now look at what is happening in Osun, is a replica of what is in Tonchelen everywhere now. And what don't defect now is a replica of what is happening. But unfortunately for Osun, she understand you say, ibi táwọn yòókù defect your tan fẹ́ lọ kó ayé be ogba wọn. She understand? There are distant voices where I feel. Ibi táwọn wà mo rí pé ilé tí ń jóná. Ó ti jóná ni. Kò ń jóná lọ́wọ́ ni kò dérú. Èwo. Ilé táwọn wà gangan. Sódìgbà tó bá dérú kẹ́ tó mọ̀ pé ń jóná. Ilé táwọn wà kò rọgbọ àrò òrókùn wọ́n sì lè dìbò PDP. wọ́n lè dìbò PDP kò lọ lè dìbò. ilé tí ó wà kò rọgbọ. no ta ni ó sa nǹkan lẹ sọ pé ni wọ́n mú lọ Wadata Plaza ní ìsàmọ́ tàǹkì wọ́n àwọn àdìo bẹ̀ anybody ò resume. so accord fún ẹ fẹ́ lọ ṣe understand ṣe rí ibi tí wọ́n ti lè test kíní popularity wọn popularity wọn o ní pé tó bá move kúrò ní PDP anyway ṣe pé naturally influence ẹnìkan náà ló wọlé nígbà tó fi wọlé it's not because he has the clout or love. It's transferred love ni. You understand? But now that he has been tested with power, authority. Wọ́n wá dúró láyé ara wọn sí. He has been tested with the economy of the state. Of the state. Wọ́n dẹ̀ rí pé wọ́n dẹ̀ ti rí ibi tí wọ́n dúró sí. So pé náà tán wá lọ sínú ẹgbẹ́ tí kì í ṣe pé bóyá ó ti ní cloud tẹ́lẹ̀ ń bẹ̀. mo wà kérò tàn bá lẹ̀ lọ. àwọn yóò wá fi hàn bóyá wọ́n ṣe dáadáa sáráàlú àbí wọ́n ṣe dáadáa. Nǹkan tó mi ṣòro sọ náà náà padà ṣe. So báràlú bá wá fẹ́ wọn wọ́n dìbò fún wọn tí ó wàá sọ níbẹ̀ báràlú bá fẹ́ tẹ́ ń ṣe lọ ó wá sí APC ó wọlé ó lọ PDP ó wọlé sófin pé kò sí ẹgbẹ́ tó bá ṣe kìgbé jáde tí ò wọlé. So Adeleke náà ó lè wọlé. torí nǹkan tí Omiṣore sọ náà Omiṣore nígbà tó ń fẹ́ tẹ́sì tó ó ló ń lọ sákọ̀d ó ṣe number 3 wọ́n ní wọ́n dẹ̀ ní pé. Omiṣore fà kọ́ọ̀dù dìbò ni. ó fi dìbò ní 2018 wọ́n dẹ̀ sọ wọ́n ní ní ọ̀rọ̀ tó dẹ̀ délẹ̀ iná o ẹ̀yin náà lè dìde ẹ̀ lọ pátì mi àkọọ́lù àwọn náà dẹ̀ mú ẹnìkan tí wà lákọ̀ọ́ tẹ́lẹ̀ tó lò and that's Babayemi ṣẹ́gẹ́tẹ̀ ṣùgbọ́n Babayemi kọ́ ni option sí ohun ti wà l'APC àwọn náà wà ń bẹ̀ àwọn náà lè test popularity wọn ẹ̀ẹ́dẹ̀ lè sọ wọ́n lè wọlé ó ní bẹ́ẹ̀ lórí aráàlú. ló tẹ̀ kọ́kọ́ kó gbogbo ẹ̀dẹ̀ náà wọ́n ti wọlé. no ẹ bá wọlé ẹ bá ní gbogbo ẹ̀dẹ̀ tí ẹ rúpò lóṣogbo ẹ̀yẹ lè rúpò lóṣogbo ẹ̀dẹ̀ ò lè gbé yẹn wọlé ṣùgbọ́n kò síbi tó lè gbé yẹn wọlé. àwọn mẹ́fà ní dìtàmì Ọ̀ṣun ṣe mẹ́fà 5 Ifẹ̀ Òṣogbo. tó bá wọlé Ifẹ̀ tí ò wọlé bòmí kò náà lè wọlé. àbábá wọlé nífẹ̀ẹ́ ńgbà tí wọn náà wọn ò wọlé. tó ń tà ń sọ náà nìyẹn wípé kò síbì kan tó lè gbé yẹn wọlé. ìlà lọ́nà 6. kò sí bó ṣe wá lè pọ̀ tó náà. ìyá lóde kìíní sẹ́wọ̀n pọ̀ ọmọ ẹgbẹ́ náà ni ó jẹ́ lẹ́kọ̀ọ́ ńgbà tí score mi ìbá tún dé. Omiṣore ò contest lákọ̀ọ́dù rí ẹ lọ ṣe findings yẹn. bó ni wọ́n ti wá jáde ńgbà tán ṣe. SDP ni. mo ṣàkóso wọn jáde ńgbà yẹn wọ́n jáde ńgbà yẹn táwọn náà contest ọ̀nà 120,000 táwọn èèyàn kọ́ lẹ̀ pé wọ́n rí náà wọ́n rí. ká tó ṣe election lẹ́nìkan sọ pé number 3 ni wọ́n ìbò wọn délé ju over 100 lọ. kàn jẹ́ àwò pẹ̀lú pásítọ̀ wa máa lọ. no kò mí wọ́n lè wọlé my governor. pásítọ̀ ẹ ti wá ṣe jíṣẹ́ Ọlọ́run lórí rédíò náà báyìí ẹ lọ bá ń jẹ́ ẹnu church náà. I take an excuse from the listener, those are listening to us. I must be I have to go. Yes, sir. I should.
ẹ máa gbé fọ́tò Adeleke wá káwọn èèyàn mẹ́ta sọ yes kọ́mi fẹ́ bẹ̀rẹ̀ la. ṣé nǹkan tí mo rí ni pé. ẹ má ti rí kankan ẹ jẹ́ ká fi òṣèlú lẹ̀. You see here in Nigeria a ní ìṣòro kan ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń contest wọn ló kọ́ ọ́rẹ́ tẹ́lẹ̀. ẹ ṣeun. wọ́n á fẹ́ leverage on the structure of a political party. bó ṣe máa rí nìyẹn. Popularity of a political party good. And once you are given the opportunity to serve, even if you don't have good name before, if you have a good intention, the civil servant, the market men and women, the youth, and the physically challenged people, and every other, gbogbo àwọn tó sàn gbé nínú ìlú yẹn pátápátá, wọ́n ti rí tó ń ṣe. Now ẹgbẹ́ òṣèlú tó wá ó wá ní issue tó pè fún kó kúrò ń bẹ̀. I don't think you need popular party at that time again. èèyàn lè lọ mú any other party kó dẹ̀ fi lọ síbi tó ń lọ. because tó bá yẹ pé o ṣe dáadáa these people are ready to follow you anywhere. tíyẹn bá ń test water lórí social media tíyẹn bá sọ̀rọ̀ Adeleke dáadáa àbó sọ bí kókù sí àbó ń promote another candidate. Presently n táwọn arí lórí social media ni pé àwọn èèyàn àwọn tó nífẹ̀ẹ́ Adeleke wọ́n pọ̀ tó yẹ pé the way they come out the way they respond àwọn tí wọ́n ń sọ ó ṣe báyìí Adeleke ṣe dáadáa don't you think Adeleke moving to Accord Party tó bá yẹ pé bẹ́ẹ̀ nígbà tó ní 85% ni tó bá yẹ pé bẹ́ẹ̀ ni ó yẹ kó lè wọlé ó yẹ káwọn èèyàn tí wọ́n ń sọ kó ṣe dáadáa yẹn ó yẹ kán lọ fi pé ẹgbẹ́ kọ́ làwọn ń dìbò fún èèyàn ni tó ṣeé ṣe. ṣe ọ̀nà mẹ́ta ni màá gbé sí yín wàá sáré sọ the first conclusion tó jẹ́ lẹ́kẹ̀ẹ́ta màá kọ́ sọ tá a bá dìbò ó ṣeé ṣe kan wọlé. tá a bá dìbò. ṣe pé mo conclude màá ṣe wàá gbé wa mo sì bí ìwé wọlé Ṣóyínká ni àárín ni ó ti mú ìwé rẹ kọ. now wọ́n like Adeleke o especially àwọn tó jẹ́ kí náà ń porúkọ rẹ̀ àwọn tó jẹ́ downtrodden masses wọ́n fẹ́ràn rẹ̀ elite lè mọ́ fi gbogbo ara gbà tiwọn ṣùgbọ́n àwọn dákúndọ́ alánàbí honestly wọ́n gbà tiwọn mi ìsọpọ̀ nìkan wọ́n gbà ti candidate mi náà ṣùgbọ́n wọ́n rọwọ́ mú láàrin wọn bí iye ń pọpọ́ fù iye olóbì nǹkan kan báwọn honestly wọ́n tẹ̀lé wọn kódà ẹ̀ máa gbọ́ lẹ́nu wọn àwọn civil servant tó ṣe the grassroots tí kò tán wọ́n tẹ̀lé wọn wọ́n dẹ̀ fẹ́ràn wọn. number 2 kò wá ní í ṣe pẹ̀lú wípé wọ́n wá láti kí náà korúkọ rẹ̀ pé láti inú ẹgbẹ́ kan ìgbà míì political party ò ṣàlàyé téèyàn jẹ́ èèyàn ni ó lọ ṣàlàyé tí political party jẹ́ so wọ́n lè lo political clout tí wọ́n àti love táwọn èèyàn dé fún wọn láti lè fi gbé that party sókè ìyẹn lọ́sùn this accord because 85 wọ́n kàn lo 85 ni wọ́n ti conclude ọ̀rọ̀ accord àsàtálẹ̀ àná nǹkan tí mo gbọ́ nírọ̀lẹ́ àná so tán bá jáde ń bẹ̀ àwọn èèyàn lè fojú yẹn wò. number 2 ni pé ó tún wá níṣe pẹ̀lú ta ni ẹni tó fẹ́ bá wọn contest tẹ́jọ́ fẹ́ díje ẹnìkan ìjáwádé ọ̀pọ̀ yẹn ló ń jẹ́jẹ́ mọ́ ẹni yẹn náà ní tiwọn fún àpẹẹrẹ lẹ́ni APC yẹn enjoy kìíní kan lọ́sùn population wọ́n spread akọ́dù lè mọ́ spread ṣùgbọ́n olùdìbò spread ibẹ̀ làkọ́dù tó sí ẹ ti ń gẹ̀tì mí sìn ṣùgbọ́n APC wọ́n spread PDP ṣe spread kó tó pé ìjàmbá ọkọ̀ ṣẹlẹ̀ nana spread tí wọ́n lọ bẹ́ẹ̀ yẹn ta ni pátì yìí máa mú jáde ta ni pátì eléyìí mú jáde ta ni pátì tán máa mú jáde ó tún wá depend máa fún ilé example tó bá ṣe pé African Democratic Congress wọ́n bá lo ẹni tá a gbọ́ pé wọ́n fẹ́ lò láti wò ẹni yẹn náà strong ṣẹgẹtẹ òun náà dẹ̀ láwọn èèyàn tiwọn torí àti mọ̀ sí bọ̀ǹgbà tí wọ́n gọ́ọ̀mẹ̀ntì wọ́n ṣe dáadáa sáwọn èèyàn àwọn èèyàn láìkí wọn. ẹ mọ́ àtúgbà yìí pé yàtọ̀ fún candidate ó tún ní í ṣe pẹ̀lú ta lẹ́ wà ní tá a bá gbà kọ pé ẹgbẹ́ yìí ta ló wà tá a lè pè ní abẹnugan tó wà lẹ́yìn wọn ó tún ní í ṣe pẹ̀lú ẹ̀. Rauf Arẹ́gbẹ́ṣọlá níyà olóbì ó níyà òun kúlíkúlí wọ́n jọ ní similitude kan. Adeleke can come out tomorrow and be dancing. People love him for that. Arẹ́gbẹ́ṣọlá will not only dance, he will sing and dance. Wọ́n love wọn for that. Ẹ ti rí bí mo ṣe ń gbé. Now ẹ wo All People's Congress which is APC wọ́n enjoy òkè. Wọ́n dẹ̀ enjoy pé òkè o nígbà tí APC wà ní gọ́ọ̀mẹ̀ntì Oyètọ́lá wà ń bẹ̀
owó tí Arẹ́gbẹ́ṣọlá tí wọ́n jọ sángbà yẹn wọ́n ń dá padà between 2016 and 2017 wọ́n náà ní abias àbí nǹkan gan ló dà pé ọ̀rọ̀ half salary fi ṣẹlẹ̀. ọmọ Adeleke ló padà yanjú gbogbo wàhálà tí. ní yanjú ẹ̀ wọ́n ti yanjú ẹ̀ kan tó dé. wọ́n ti yanjú it's like kó ṣe pé ajẹ́ bíi 10 months kémi ti san di 3 months tíjọba fi bọ́ lọ́wọ́ àwọn wá continue nǹkan yẹn. so ta ló wà ń bẹ̀ tó wà nígbọ̀nù yẹn ìyẹn náà wà ń bẹ̀ ṣẹ́rí ju gbogbo ẹ̀ lọ olùdìbò lọ́sùn ni ó sọ pé ẹni báyìí ìlókùtà fẹ́ dìbò fún ẹni báyìí ni kó máa ṣe lọ ẹni báyìí là ń fẹ́ olùdìbò ni ṣùgbọ́n mo mọ̀ pé out of the 3 political parties tó kò sí ètí ò strong kò dẹ̀ sẹ́ni tí ó ṣe pé inú àwọn orúkọ tá à ń gbọ́ tó ṣe pé àlẹ́ sọ pé alágbájá báyìí ó jẹ́ nǹkan báyìí ó dẹ̀ jẹ́ fún example ìkànnì wọn wà tó jáde nínú political parties or tí ó fẹ́ jáde tó bá ṣe pé àwọn orúkọ tá a bá ń gbọ́ yẹn náà ni kò sí nǹkan táwọn yẹn láìkí lára ẹ̀ ju pé ìbẹ̀rù Ọlọ́run wọ́n ní kì í ṣe olóṣèlú kò mọ nǹkan kan pa òṣèlú bọ̀ tó bá sọ fún mi pé dúdú ni ẹ gbàgbé ẹ kó lè di funfun mọ́ lọ́wọ́ dúdú yẹn náà lẹ́bàá ṣẹ̀dẹ̀ mọ̀ pé táwọn èèyàn mọ̀ ń fẹ́ gan ni pé ẹni àti mọ̀ lólóòótọ́ ẹ̀jẹ̀ àtẹ̀lé ó wà ń bẹ̀ ṣe rí ṣé ká tù báyìí ẹ̀ẹ́dẹ̀kì gọ́vnà Adémọ́lá Adélékè tí ó lè ṣe pé ẹ̀ẹ́dẹ̀kì tán ní pé 1 ìgbà táwọn wà ní gọ́fìmẹ̀ntì lọ́wọ́ báyìí àwọn èèyàn ò rí wọn gẹ́gẹ́ bíi pé àwọn ni wọ́n wà níjọba. ta ló wá wà níjọba. àwọn èèyàn rí wọn gẹ́gẹ́ bíi pé àwọn kan fọwọ́ tì wọ́n lẹ́yìn àwọn tó dẹ̀ fọwọ́ tì wọ́n lẹ́yìn yẹn ló wà níjọba ṣe pé kálukú ló ní school of thought tiẹ̀. Number 2 ni pé àwọn èèyàn rí pé administratively pé wọ́n weak then ṣe mọ̀ kíní kan wà nígbà tí bàbá Kàndé wà ní gọ́ọ̀mẹ̀ntì ní under Alliance for Democracy ọmọ ẹgbẹ́ ń pariwo pé ebi ń pa wọn ọmọ ẹgbẹ́ ń pariwo pé wọ́n rí náà ra wọn ìjọba ni bàbá ń ṣe ìlú ni bàbá ń tún ṣe kò sẹ́ni bọ́dì tó lè sọ pé lágbájá òdẹ bàbá òdẹ ṣe bẹ́ẹ̀ bàbá tún ṣe kò sẹ́ni tí ó dọ̀ṣù state ń gbà yẹn kó jẹ́ ṣe secretariat ni and so many other things people will say pé Àkàndé ṣiṣẹ́ ìbọ̀tọ̀ ọmọ ẹgbẹ́ ń sọ́fà ìlú fàtà ọmọ ẹgbẹ́ ṣe ya lọ sí APC no wọ́n ṣe ya lọ sí PDP gbà yẹn ẹ̀pọ́n lọ máàsì ni bàbá ò ṣe wọlé ìyẹn lọ bẹ́ẹ̀ nígbà tí Lágúnsóyè dé òun túlù ṣe ìtọ́mọ ẹgbẹ́ ṣe ṣùgbọ́n ìgbà tó dákòókò kan àwọn èèyàn fojú wò pé ẹ tiẹ̀ wá hatred party ìlò fàdánfọ̀ tiwọn ewé PDP wo torí tó ń ṣẹlẹ̀ ní federal level ó kó bá wọn nígbà tá Arẹ́gbẹ́ṣọlá dé so ẹ wo bí kálukú ṣe ń wo nǹkan yẹn lọ so Tádélékè ni pé àwọn èèyàn ń complain lórí pé ok bẹ́ẹ̀ bá fẹ́ ṣe lé ẹ̀dẹ̀ ni tẹ́ bá fẹ́ ṣe lé Adélékè dynasty ni àwọn yòókù tán wá jọ fọ́ọ̀mù ẹgbẹ́ bó ló ṣe fẹ́ jẹ́ sáwọn onírọ́nà lọ that's the complaint ọmọ ẹgbẹ́ bọ́sẹ̀ pé bí tí ìlú bá ti da tí honorable bá dìde tí senator dìde nu party tí wọ́n wọlé ààyè tí gómìnà bá lè díṣẹ́ pé àwọn lè mọ̀ di láti constituency wọn so that lapses yẹn ò ní hàn jáde ìyẹn wà ń bẹ̀ so bẹ́yẹn ó ní nǹkan tí kálukú ó wò tí wọ́n sọ pé lágbájá bá ẹja lọ dìbò but in fairness wọ́n lórúkọ. sẹ́yìn ò fi pé sáwọn èèyàn tó wà ní PDP pẹ̀lú Adélékè ṣé wọ́n tẹ̀lé àti pé tí wọ́n bá tẹ̀lé bíi percentage wo lẹ rò pé ó tẹ̀lé bíi percentage wo lẹ rò pé yóò kò ní tẹ̀lé àwọn tí ó bá tẹ̀lé ń bo wọn lọ sẹ́wọ̀n pé nínú PDP nínú APC náà l'Arẹ́gbẹ́ ti ya tó náà sì kó àwọn èèyàn kan kúrò tí ó jọ lọ. bẹ́ẹ̀ni Adélékè orin yẹn kó kúrò nínú PDP tó pọ̀ díẹ̀ percentage mo lè mọ́ lè sọ pé iye percentage báyìí bọ́ kò sí àwọn kan tẹ̀lé wọn as it is today sir tí èèyàn bá wà ní PDP tó dẹ̀ wà lọ́sùn ó ti dàbí ìgbà Wike nígbà tó wà ní Rivers ṣe nǹkan sí àwọn last minute appointment ó ti lọ lọ́wọ́ lọ́sùn náà there are a lot of essay without office wọ́n ṣàn gbowó irú ẹ̀ ń lọ ṣe pé irú yẹn lè sọ pé bó wà ní yóò sọ pé ẹni tó ń wo tẹ̀lé lélẹ̀ so irú wọn wà bẹ́ẹ̀ yẹn ẹni tó bá dẹ̀ jẹ́ ní irú ọbẹ̀ nìyẹn náà òun náà sọ pé máa tẹ̀lé. báwa wíwá ń jọba incumbency ó sì lè help Adélékè. wọn sí lókè. no ní state kò ń ṣe láti rig but láti satisfy àwọn èèyàn láti lọ àwọn èèyàn to his side like the one you said. ẹ tí ò sí ìjọba ò lè fi hàn sẹ́sẹ̀. irú yẹn sì lè mú láìkí ibi tẹ́ lọ ó lè work dáadáa ṣé níbi tí ìbá ti work jù ká pé PDP ló wà ní council kì í bá work gan
reason ni pé ṣe pé ẹ lè pín ESA tó bá wù local government mo rántí ìgbà tí lagun wọn tó ń sì fún ní 85,000 ẹ nídìí nǹkan kan yẹ lẹ́fọ̀ọ́ ni ẹ ṣáà wà ń bì kẹ́ mọ́ gbowó yín lọ irú wọ́n lè lo state resources láti fi fààyàn mọ́ra irú ẹ̀ ó possible dáadáa ó possible then bí àwọn civil servant kọ̀ọ̀kan ṣe ń sọ̀rọ̀ nípa wọn especially àwọn lower cadre tó ń sọ̀rọ̀ nípa àwọn àtàwọn retirees pé alágbájá báyìí làwọn fẹ́ nǹkan kan honestly ara àwọn ibi tí vote ti lè wọlé ibi tí popularity wọn ibi tó wà nù because retirees sọ̀rọ̀ may I tell you that even in my family there was a time táwọn sister mi gan sọ pé àwọn ti pension àwọn ti jẹ́ pensioner o ṣùgbọ́n táwọn bá fẹ́ lọ hospital lónìí gọ́ọ̀mẹ̀ntì ṣàwọn nǹkan kan fáwọn táwọn bíi pé wọ́n lọ lọ́fẹ̀ẹ́ ni ṣàgbérù nǹkan bẹ́ẹ̀ náà ara pé wọ́n tún hen popularity ni. wọn nígbàdúrà kí ẹni bẹ́ẹ̀ yẹn kúrò ń bẹ́ẹ̀. ó kúrò ń bẹ́ẹ̀ torí àǹfààní tí wọ́n ń jẹ́ so bó ṣe rí nu ṣùgbọ́n with that party ẹ̀kọ́ sílẹ̀ o wọ́n ti mú party yẹn stronger lọ́sùn. Okay. PDP 2027 ticket uncertain over party division page 5 nínú ìwé ìròyìn The Punch so kanra wọn ni. òótọ́ ni wọ́n sọ òótọ́ ni torí tó yẹ sọ pé òótọ́ ni pé èmi ò mọ bí tí PDP ó ti kàn ìmọ̀ state tí ó lo PDP tí wọ́n sọ pé àwọn ta fọ́ọ̀mù mi ṣe pé lè ti gómìnà Adeleke gbà ẹ́ rí i pé wọ́n sọ̀rọ̀ ń pa rẹ̀ gan mọ́ tí wọ́n fi fún ọ ní kéde l'Abuja screening committee sọ pé wọ́n sanctify wọ́n ti good ẹ pé wọ́n sọ̀rọ̀ ẹ̀ mọ́ kò sí party tí ó lo PDP mọ́ as far as we are concerned for 2027 is either kan lọ gbẹ́gbẹ́ mi wá tàbí kan tètè lọ kó sí abẹ́ àwọn ẹgbẹ́ kan láti lọ contest election but pé ẹnìkan nàró yóò wá sọ pé òun gbé flag PDP kò sí state including Ọ̀yọ́ state tí mo wà yìí kò sí state kankan torí wàhálà tó wà ní PDP wọ́n ti settle ẹ̀ èwo ni kí INEC recognize ṣé ti convention ni àbí táwọn Wike kò sí kankan Ọ̀dátà Plaza wọ́n ti pa who will sign the form ayawu ni àbí ti àwọn convention jò ni so for now whether Lagos whether Ọ̀yọ́ whether Ọ̀ṣun whether Èkìtì mi ti mọ bó ṣe dìbò báyìí mi ti mọ candidate PDP lẹ́kìtì state báyìí ẹ mọ́ dẹ́gbà pé by December 15 gbogbo orúkọ ti gbọ́dọ̀ pé as far as Ọ̀ṣun is concerned mi mọ́ tèkìtì by December 15 gbogbo orúkọ ti gbọ́dọ̀ pé sí INEC office so ta ni wọ́n fẹ́ lò kò sí rẹ ni tí ó lo platform PDP lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀pítàn bá tó settle gbogbo wàhálà tó wà ń bẹ̀. Àtíkù àtòbí wọn sì ń bi tí wọn ti launch ADC secretariat l'Abuja. wọn sì ń bẹ. Why. èmi náà ń gbà tẹ́mi gan wo fíìmù yẹn ó tí mo wo fídíò yẹn ó ra rí bákan mo wò pé are they not part of the party again àbí wọ́n take excuse the irú excuse yẹn ó ń signal kankan jáde wípé bóyá wọ́n sì ń bẹ̀ mọ́ so ó dà pé the only person mo gbọ́ pé wọ́n bẹ̀ is Arẹ́gbẹ́ṣọlá so but the likes mi gbọ́ kódà mi rí national party chairman bóyá mi wá wò dáadáa ni. ṣùgbọ́n bí tí wọ́n lò campaign office Àtíkù náà lò. ibẹ̀ ni wọ́n ti convert ẹ̀ fún ADC national secretariat òyìnbó ó dà pé wọ́n ti gbé ilẹ̀ fún wọn láti máa lò torí mi rí bàbá Benue state gan bẹ́ẹ̀ bóyá mi wá wò wọ́n dáadáa David Mark. mi rí wọn bẹ́ẹ̀ bóyá àwọn yẹn kàn lọ bóyá wọ́n padà wá ṣe formally o bọ̀ níjọ́ yẹn ó dà pé Arẹ́gbẹ́ṣọlá nìkan mò ń gbóhùn wọn àwọn yòókù mi gbọ́ bóyá wọ́n wà ní very serious meeting kan ni o but ìyẹn gan tó bá ṣe pé bí wọ́n ṣe wá yẹn a bá fẹ́ consider rẹ̀ bad signal ló jẹ́ fáwọn aráàlú àtàwọn tó fẹ́ follow wọn ní 2027 pé ṣé kìí ṣe pé àárín wọn ti dàrú ló farú nǹkan báyìí and not until tó bá tó ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ yẹn irú tọ́tí tèmi ní ọ̀pọ̀lọpọ̀ aráàlú ni ó ní pé bóyá nǹkan ti dàrú nínú pátì ló fà Àtíkù David Mark tàn ṣe síbẹ̀ àti tí dìísí gan wọ́n release communique kankan tó jẹ́ reason tí wọ́n ṣe wà ń bẹ̀. wọ́n release communique kankan àti ìkan kankan gbà ìdí kan ni o eléyìí ni o tán o kọ́ à ń sympathize pẹ̀lú àwọn tó jí kóńkébí ni o ẹ̀tà báwọn kiri la wà tá a ṣe wọ̀ àti tí náà wọ́n ti sọ kankan. pẹ̀lú ipò tí orílẹ̀-èdè Nàìjíríà wà báyìí lórí ètò ààbò ipò àsìmọ́pò tó ṣeé ṣe káàrẹ̀ náà wà. abẹ́ni. ṣé ẹ rò pé ààrẹ sì máa lè concentrate lórí ẹgbẹ́ mi lọ́gbọ́dọ̀ wọlé dandan gbọ̀n láwọn ìbò state tí ń lọ. ó difficult o.
ṣé kò ní. ó difficult ìwà rẹ̀ ẹ ṣeun ó wá pé ṣebí wọ́n lọ lọ gba tíkẹ́ẹ̀tì tó bá strong lọ́dọ̀ yín èmi lọ wá gba tíkẹ́ẹ̀tì sí. àti mo ta pakaka pé ẹgbẹ́ òkè ṣé. ó máa difficult ẹ ṣeun èmi náà ọ̀rọ̀ tẹ́ ra fi béèrè yìí mo rò níjó ni pé pẹ̀lú ohun tó wà níwájú bàbá Tinubu lọ́wọ́ báyìí pẹ̀lú nǹkan tí wọ́n hó síwájú wọn sọ̀tàn hó síwájú wọn jàgàn yìí ni kò tí ì ṣe mu so lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n lè ráyè bẹ́ẹ̀ mi ṣe ro wọ́n lè ráyè gbogbo state pé I think we want to concentrate more on àwọn tó ń finá mọ́ wọn lórí ọ̀rọ̀ security. wọ́n tún rí gẹ́gẹ́ bí ìwà ọ̀tàkùn ọ̀tá látara pé ntọ́ ẹ̀bà sí ẹ̀ ṣe ẹgbẹ́ mi sáwọlé kájẹjú àwọn gan ò ní tí wàhálà sì tún wà lẹ̀. tó wà lẹ̀ bígbà tí yẹn ń wá ọ̀tàkọ̀tà ni èmi náà mo rò kíní yẹn pé n tó máa kù wọ́n kù sí ni pé báwo làwọn ṣe combat security bọ̀ pé lórí kíní ṣe bọ́ọ̀ lọ ti gba tíkẹ́ẹ̀tì ní tó bá popular wọn ní fún tíkẹ́ẹ̀tì tó yọ tent lọ ṣiṣẹ́ rẹ fúnra rẹ̀ wọ́n lè kì í ṣe irú ìgbà táwọn Ọbásanjọ́ ní fìyàtì yẹn tán lo opportunity tí wọ́n kó PDP wọlé ńgbà kò lè ń jẹ́rú ẹ̀ mọ́ torí ìṣe pé kò sí ti ń bá wọn fira sí ọ̀rọ̀ Amẹ́ríkà ń bá wọn fira ọ̀rọ̀ pàǹjì ọmọ ẹ wo gbogbo the entire Plateau state àtàwọn state kan wọ́n ti ní káwọn ọmọ máa lọlé lórí school all federal government colleges wọ́n ti ní ká padà sílé ibo ni wọ́n ti gbogbo àwọn unity school. so gbogbo ẹ ṣe torí pépà ti gbé ẹ wá worú nǹkan bẹ́ẹ̀ ìyẹn gangan concern fàdarí rere pé nǹkan bàjẹ́ lójú mi ni kọ́lọ́mọ jẹ́ kí nǹkan bàjẹ́ lójú wa so ìyẹn ò tiẹ̀ lè fún ọ ní nígbà àti ẹ̀ ti wọ́n náà. wọ́n padà gbà kí nǹkan fi síbi tí ìlú bá fi sí. that's number one then number two ni pé ẹ dákun èwo ló débẹ̀ tí ń ṣèjọba tá àjọ ṣèjọba ẹ gẹ́jẹ̀ sí ẹni tó bá ti wọlé ọmọ wọn ní wọn àjọ ṣèjọba ni ní táwọn pátì wọn dúró lé lórí wípé agbára òkè bàbá ò lè ráyè irun nǹkan bẹ́ẹ̀ yẹn báyìí. ọ̀rọ̀ bóyá ìjọ Thursday là ń jọ ń debate ọ̀rọ̀ pé would this man have the time láti ẹ̀ ti wò pé lágbájá báyìí ló wọlé sí níta bá ti di ẹ ti di ẹ sáà náà ṣe tó wọlé tó bá ti débẹ̀ àti di nǹkan kan náà. go and be good to your people. that is it. if you want their vote. ó ti tán kéèyàn lọ ṣe ìrántí wọ́n ti. àbí ló máa wọ èèyàn mọ́ 100 million kankan káàkiri nísìnyí mọ́ háwó káàkiri. ẹ ṣeun. làwọn tí ò háwó rí ti ń háwó. mo láìkè òṣèlú ṣá àkókò oúnjẹ la wà yìí kọ́lọ̀ kún fún àjẹ àkókò oúnjẹ ni ẹni tí wàá rè ò dáa tá àti máa ṣe bọ̀rẹ̀ gan ò dáa nígboro ẹgẹ́ tẹ̀sìn ó wò pé ẹ jẹ́ n kówó jáde kí n fi báyìí dignity sincerity faithfulness lọ́dọ̀ àwọn èèyàn mi kì í ṣe rà o ṣùgbọ́n tó fa gan ni pé ẹ jẹ́ fún ẹnìkan wà ní Ọ̀ṣun ẹni yẹn mo wá gbọ́ pé ó ń sáré káàkiri ó fẹ́ ṣe deputy governor wọ́n ló wá dé stage kan wá sọ ẹnìkan pé wọ́n lẹ́nìkan wá bí pé ṣé bọ́ ọmọ lágbájá báyìí pọ́n nípa ṣe lérò pé wọ́n ráàyè tèmi báyìí ní tó wà níwájú wọn báyìí gbogbo ìgbà tí ń dálẹ̀ wọn sọ̀rọ̀ lé lórí onígbà tó wá di yọ̀kan tó wá sọ pé àkíní kan ni wo ọmọ yìí kí làwọn èèyàn sọ ń parẹ́ lọ mójútó àṣìbí ẹ pé èmi yín sọ̀rọ̀ yẹn rí ohun tó wà wájú rẹ̀ sọ́rí ọ̀rọ̀ tó wà wájú rẹ̀ mọ́ fi jẹ̀sà sọ padà lọ́sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ make sure pọ̀ ṣe dáadáa sọ́rí ètò lérò látọ̀dọ̀ mi tó wà wájú mi báyìí kò rẹ́rìn so ẹnìyẹn fìbínú padà kúrò ó ń sọ fẹ́nìkan lọ́sùn ó fìbínú padà kúrò níwájú aláṣẹ tó lọ́ba so lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́ bá ti rágbádá blue tán yẹn pa tán yẹn kìíní báyìí tí kálukú wà ní pé bó lẹ́sẹ̀ dìbò fún mi torí ẹnìkan sọ pé ibi tá a fojú sí ní 2027 ọ̀nà ògbàbẹ̀ lọ́mọ́. àwọn kan náà wọ́n ń lọ káàkiri wọ́n kọ àwọn èèyàn jọ wọ́n lè fún wọn 20,000 wọ́n gba káàdì ìdìbò lọ́wọ́ wọ́n kọ nọ́mbà rẹ̀ lẹ̀ àwọn kan dá padà àwọn kan ò dá padà ṣé wọ́n fẹ́ lọ fi convince ààrẹ pé these are my people they are ready to vote for me. Let me have the ticket of the party. I will win. People love me. àwọn kan eléyìí náà lásìkò lò fẹ́yìn náà. wọ́n pàpèjẹ wọ́n ya fọ́tò wọ́n ṣe fídíò. wọ́n wá mú lọ sọ yẹn wọ́n á lọ fún wọn. wọ́n ń lọ community ẹgbẹ́ ọlọ́jà ẹgbẹ́ nǹkan kan wọ́n á pe gbogbo ẹ̀ wọ́n á lọ gbé fún wọn. nínú ọ̀rọ̀ wọn tó bá fẹ́ sọ̀rọ̀ gan wọ́n mọ̀ sọ pé Tinubu làwọn ń ṣe fún o Tinubu làwọn ń ṣe fún o. bẹ́ẹ̀ ni wọ́n dẹ́rù kó sọ́dọ̀ ara wọn. ṣé àwọn àti gba tíkẹ́ẹ̀tì ni. nǹkan méjì ni wọ́n lò fún wọ́n lò fowó wọ́n lò fún tíkẹ́ẹ̀tì. wọ́n lè fi gbowó. wọ́n lè àyàn máa fi gbowó irú bó ṣe pọ̀n tí wọ́n lọ ẹ wo àwọn èèyàn tó wà lẹ́yìn mi bó ṣe pọ̀ tó àwọn owó tá a lò fún logistics irú àwọn èèyàn wọ́n gbà tí wọ́n lọ́tọ̀ ni wọ́n ò ní fi jíṣẹ́ àwọn kan lò pé táwọn bá kóru opportunity yẹn lọ tí wọ́n bá rí wọ́n lè fi fáwọn tíkẹ́ẹ̀tì nínú ẹgbẹ́ tí àwọn wà pé opportunity lélẹ́yìn ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ bí wọn bá wá rí kíní yẹn gbà mọ́ wọn ànàkè ńgbà tí ẹ kúkú fún wa lélẹ̀ tí wọ́n bá promise wọn ní nǹkan míì bóyá bíi opportunity mi pé ẹ kúkú owó bọ̀ àwọn eléyìí ẹ jẹ́ ká abáàrẹ́ ní sọ gbowó bò ní
ṣẹ́gẹ́tì tí yóò sì padà náà pé owó bo ilé ẹ jẹ́ ká kó wa ṣùgbọ́n tí mo mọ̀ ni pé ẹ mọ̀ ń sọ̀rọ̀ kan tí mo like mọ̀ ṣẹ́jú sí èrò mọ̀ bí tí wọ́n lọ àwọn èèyàn ẹ bá àti sí ilé ẹ bá ní gbogbo Nàìjíríà ọ̀dà gbogbo káàdì fún yín kó rán nǹkan kan sà as long as you are giving them their card láti lọ vote kálukú mọ̀ bí tí wọ́n tẹ̀ sí. So kò tí ẹ̀ rán ṣe àti má ṣe bọ̀ ní mo sọ pé ẹgbẹ́ òṣèlú ń gbà mí ìkọ́lé yẹn ó tẹ̀lé ṣe rí ọmọnìyàn ní téèyàn jẹ́ àwọn èèyàn mọ̀ àwọn tí pẹ̀lú ayé dẹ̀ ni pé kò wá lè di last minute ká wá sáré pé mo sáré change wà mí sáwọn èèyàn ṣe ẹ̀rù mi ẹ̀ gọ̀ ni. wọ́n kàn gbowó lọ́wọ́ ni. alùpùpù kan gbowó ni ẹni tí ó fi rọṣẹ ẹni tí ó ràgbà lùmọ̀ lé nǹkan bẹ́ẹ̀ yẹn. àti pé owó ètí wọn ti ṣe fún wọn ṣáájú ni wọ́n ń gbà. nígbà tí mo bẹ́ nìkan sọ̀rọ̀ níjọ́ Tuesday àwa sọ̀rọ̀ lórí ẹnìkan ìpè lágbájá báyìí dẹ̀ ṣe wá nípa wàhálà ilé ìta ṣe lọ ẹni wọ́n sọ fún wa tán báwọn pa àwọn níbo òdì fún mi ẹgẹ́tì wọ́n ṣe mú eléyìí lọ́wọ́ báyìí táyì jẹ́wọ́ 2027 o ní tá a ti ṣe lọ ìlágùn tá a là lọ́gbó wàhálà tá a ṣe lọ́lọ́ nìkan máa dá padà fún wa báyìí kódà àwọn lérò pé ó yẹ kó ti yájú gbà yí lọ eléyìí tán ṣe ń sáré dá padà wọ́n ti retí ẹ̀ ti pẹ́ so bọ́n ṣe ń kó fáwọn báyìí làwọn náà mọ̀ gbà tán bá fẹ́ lo àwọn fúnṣẹ́ mi o àwọn ṣẹ̀ wá jókòó àṣẹwájọ sọ̀rọ̀. ẹ ṣé lóòótọ́ ni pé kò bá òfin Nàìjíríà mu àbí electoral law fún ẹlòmíì èèyàn kan láti máa gba káàdì àwọn èèyàn jọ sọ́wọ́ no it's even wrong. mo ń wò pẹ̀lú òfin ni. it's even wrong. Why must you be. why must my card be in your custody. kò tí mi tí kíní yẹn wrong púpọ̀ ṣùgbọ́n ẹ wá wo ọ̀dọ̀ àwọn tó ti ń gbà wọ́n mọ̀ pé uninformed citizen ni wọ́n ẹ má jẹ́ sọ pé bí ń pa wọ́n everybody lè bí ń pa ṣùgbọ́n uninformed citizen ni wọ́n how will you secure my card for me ṣé mi ò lè tọ́jú ẹ̀ ni so téèyàn bá mọrú wọn gan àwọn téèyàn lè fọlọ́pàá gbé ni téèyàn lè ju interview sí gan ni pé why must you do this báwo lẹ ṣe gba káàdì ẹlòmíì sọ kí lẹ fẹ́ ṣe wọ́n láwọn kan ní wọ́n wà fún wọn ní jọ́ọ̀bù wọ́n gbà ẹ bá tẹ ẹ fún wọn lówó ẹ fún wọn káàdì wọn jọ ẹ máa sọ fún wọn pé ibi tí wọ́n tẹ̀ sí nobody is dithering in this world anymore then lórí ọ̀rọ̀ tẹ̀sán mo sure pé ilé ọṣẹ ọlọ́pàá ń gbọ́ wọn sí àtàwọn ọ̀tẹlẹ̀múyẹ́ irú àwọn bẹ́ẹ̀ gan yẹ kán ṣiṣẹ́ lé wọn lórí need àti be in my possession nígbà báwo lẹ ṣe what have you given me to induce me láti pẹ́ bá ń fi káàdì pamọ́. 20,000. ní ìnáfọ́dún mẹ́rin ẹ ti mọ orúkọ bá ṣé ni mo fẹ́ náfọ́dún mẹ́rin irú nǹkan bẹ́ẹ̀ yẹn ọ̀dà ẹni tó bá ṣe irú ẹ̀ gan ó yẹ kán sanction rẹ̀ politically but for you to do this there must be electoral offence ni kán wá nǹkan fún kọ́dẹ̀ sanction rẹ̀ because so wrong you can't be my property cannot be in custody of you is even wrong. when you are too desperate to be. the word desperation yẹn gan ni the desperation gan ni pé dandandandan I just want to be there whether you are good or not no. must you be there. Is it a must. nígbà aráàlú ni ó sọ bí ẹni tí ó wà ń bẹ fún yàn aráàlú ni ó sọ náà. ok ọmọdé wọn lọ́la ẹ bá mi fọ́ sí wẹ́wẹ́ láàárọ̀ yìí púpọ̀ ẹ jẹ́ ká wo ohun tí ń ṣẹlẹ̀ lójú òpó 07041001887 07041001887 +234+447405697158 ẹ jẹ́ fẹ́ pè wá látẹ̀yìn tí ò kì í ṣe Nàìjíríà ẹ̀yin ọmọ Nàìjíríà tẹ́ wà lókè òkun +447405697158 +447405697158 ẹ̀yin tẹ́ wà Nàìjíríà 07041001887 07041001887 ó yá. ìgbádùn ètò yìí àkókò ti tó faraàlú láti dá sétò torí òun aráàlú làgídìgbò ṣùgbọ́n ẹ má gbàgbé o ẹ jẹ́ àgbọ̀rọ̀ wa kalẹ̀ nílànà tí ò ní ṣàkóbá fún iléeṣẹ́ rédíò àgídìgbò. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. hello ẹ káàárọ̀. orúkọ yẹn àti ló ń pè láti France. mo fẹ́ sọ̀rọ̀ nípa security. I was reading something this morning mo dẹ̀ ní observation kan. ṣé ẹ fi pé federal government ṣe mistake by changing our chief of defence staff? Because láti ìgbà tí wọ́n ti change chief of defence staff that's Christopher G. Musa àti ìgbà yẹn ló dàbẹ́ ni pé security wa ti collapse o tó wọ́n ń pa sójà bí ìgbà tí wọ́n bá ń pa ẹran. So èmi fi pé I think federal government made a mistake with that change because ó dà pé
change yẹn da formation tó wà nílẹ̀ rú kò jẹ́ kí because now order is coming from different angle kò jẹ́ ká mọ ibi tí order ti ń wá gangan and lately it's been something else so I feel that change is a mistake in my opinion. mo dẹ̀ fẹ́ agree pẹ̀lú ọ̀rọ̀ wọn yẹn gan ṣé mọ̀ pé nígbà tí ẹni tó wà ń bẹ ó dà pé kò tiẹ̀ tó wá burú tó lè gan the way tán ṣe ń wọ school tán ṣe ń wọ ilé ìjọsìn ó tiẹ̀ wá lé èmi gan fẹ́ agree but tí náà mi dùn sí ni pé ó ṣe change gọ́ọ̀mẹ̀ntì lè wo from another angle irú bá ṣe wo yìí ó ṣe change àṣepẹ́ nìyẹn ò perform nìyẹn tí nǹkan tá a lérò pé yẹ kó dínkù bá tó ń pọ̀ sí. hello. ẹ káàárọ̀. yes sir. ẹ kú ètò. yes sir. tèmi fẹ́ dá sí ni ti ìgbàmẹ́nu bàǹpà ti gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun yẹn. tó bá jẹ́ pé a bá gbọ́ pé ó lọ sínú àkọọ́dù àbí kan ẹgbẹ́ tó bá lọ náà ni because gómìnà yẹn ti dáadáa nípínlẹ̀ Ọ̀ṣun ó ṣe dáadáa gbàgbà apá àwa tá a jẹ́ òṣìṣẹ́ àti òṣìṣẹ́ fẹ̀yìn tì irú èmi ní òṣìṣẹ́ fẹ̀yìn tì ní mí ó ní ọ̀jẹ̀ kí n ti jó mọ́lẹ̀ o so tí mo fẹ́ sọ nìyẹn. Adeleke ni ọ̀jẹ̀ kẹ́ ẹ jó mọ́lẹ̀. ó ní ọ̀jẹ̀ kí n jó mọ́lẹ̀ o wàláì Ọlá Ọ̀ṣun ní sọ̀rọ̀ láti mọ̀ létí àpò mu ó ní ọ̀jẹ̀ kí n jó mọ́lẹ̀ o gbogbo owó tí aftalari tí Arẹ́gbẹ́ṣọlá tó jẹ́ lẹ̀ pátá ló san fún gbogbo wa láti ìgbà tó ti débẹ̀ ló san ìgbà náà ó tún fa ní palliative ó dẹ̀ san gratuity lọ gratuity rẹ̀ pé àwọn kan wà mẹ́ta yẹn fún láti 2016 ló ti gbé ó dẹ̀ san ó dẹ̀ san ó ti bẹ̀rẹ̀ maintain náà báyìí 18 ló kù tí ó tó mẹ́nu lé àwọn kẹ́tù àmì tẹ̀lé ẹ̀dẹ́gbọ́n lọ́dún mẹ́wàá mélòó tí wọ́n yẹ pé wọ́n ọ̀sán jẹ́ àbí mẹ́rin lọ́dún ká gọ́ọ̀mẹ̀ntì kan so Adeleke try o. ẹ ṣe gan ni bàbá yìí ní òṣìṣẹ́ fẹ̀yìntì làwọn. àwọn pensioners àwọn sísítà mi wọ́n sọ gan gbàdé mi gan lọ. wọ́n lẹ́gbẹ́ta Adeleke rí ọlọ́run làwọn dìbò fún. hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. ẹ kú ojúmọ́. yes sir. orúkọ tèmi ni Sulaiman Yaya láti orílẹ̀-èdè France. yes sir. nǹkan tí èmi fẹ́ contribute sí ni pé mo kí kọ́bírẹ́bà àgùn àti aláàjì àti pásítọ̀ tá ti lọ. ṣé rí ọ̀rọ̀ security Nàìjíríà yẹn ó dìgbà tí wọ́n bá tó lè mú gbogbo àwọn tó ń sponsor àwọn bandit ní Boko Haram ní tí wọ́n bá mú gbogbo àwọn tó ń sponsor wọn ẹ má jẹ́ ká tàn ra wa jẹ kò lè sí solution kankan kò sí way forward àfi tí wọ́n bá apprehend gbogbo àwọn tó ń sponsor àwọn pípọ̀ yẹn ní Nàìjíríà tó lè dáa kò jẹ́ nǹkan tẹ́mi fẹ́ contribute. ẹ ṣe gan ni sà ẹ ṣeun n tí a máa ń sọ náà nù mẹ́ńtọ́ jalè ẹ sì ni wọ́n mọ̀ jalè mọ́ nù ilé wọ́n tẹ́ ẹ tó mú ẹrú wọn lásọ ni bóòlù olè òsè ní mọ̀ pọ̀ sí. ẹ ti encourage olè nù ìyẹn ti encourage ẹ nù. yes now what do you mean? Oh, yeah. hello. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. láyé sá ló ń sọ̀rọ̀ láti bá ẹni ọlọ́mà. yes sir. nípa tí mi fẹ́ dá sínú ni tọ̀rọ̀ àwọn olóṣèlú tó jẹ́ pé ìgbà yìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń fọ̀ nǹkan síta. aráàlú ti gbọ́ aráàlú ọ̀gọ̀mọ̀. aráàlú ọ̀gọ̀mọ̀. bàbá tí ọba fẹ́ bọ̀ yanyanyan ni ó wù pé owó tí wọ́n fọ́n síta ń sìn yóò ta òun lára tó ń wò tó fi dìbò fún un. ibi àlọ́ là ń lọ. ibi ọlọ́run ni a lọ lọ́yọ̀ọ́ stage gan pàápàá jùlọ lọ́yọ̀ọ́ stage. ìwọ̀n pé 2027 inshallah. ẹgbẹ́ wọn ní ibi à ń lọ là ń lọ. láti sí mo ní bí ọ̀rọ̀ tí a mọ̀ sọ pé ẹ mọ̀ wulẹ̀ sẹ́wọ́ sí èrò mọ̀ bí wọn ń pẹ́ ń kó Òṣogbo tó yẹ pé kò ní lọ kò sí ibi tá à ń lọ lára lọ òye rí nu. hello. hello. yes sir. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ sà. ẹ kọjú mọ́tà. yes sir. mo kí alájú rẹ̀ kí kọ́mílẹ̀ dọ́bà gùn. yes sir. ọ̀sọ̀ tó ti lọ náà ó kọ́ mi ní kúnlé láti ilẹ̀ Thailand. ẹ kú ètò sà. yes sir. so concern tèmi nípa security Nigeria so àwọn kan of opinion pé wọ́n ń fẹ́ nítorí Southern ni wọ́n fi ní insecurity yẹn ló fi increase báyẹn so bọ́láyé Buhari náà gbogbo àwọn insecurity báyìí náà ó happen then adẹ̀ní Buhari ò sì gbésẹ̀ kankan lélẹ́rí àwọn kan kò ṣe ìgbésẹ̀ tó wà tangible lélẹ́rí
then nígbà tí Tinubu dẹ̀ rí pé tó bá yẹ pé opinion àwọn ẹ̀mẹ́ bá correct rí pé conspiracy against òun fẹ́ yọ kúrò ní position kúrò táwọn ní òṣèlú tó right kí ló dé kí wọ́n take necessary action láti cover everything yẹ pé wọ́n wà nínú system then àwọn report dẹ̀ ti wà lẹ̀ tó yẹ pé irú bàbá tó sọ̀rọ̀ tẹ́lẹ̀ sí pé àwọn tó ń sponsor rẹ̀ gbé wọn bá wọn gbé report wà lẹ̀ kí ló difficult fún wọn láti take necessary action. kí wọ́n jẹ́ káwọn ọmọ Nàìjíríà mọ àwọn ẹni yẹn. bẹ́ẹ̀ ni ebi wọ́n ní àwọn DSS ti ní report sílẹ̀ tí wọ́n jẹ́ kí wọ́n ti submit even before kí wọ́n tó dé ọ́fíìsì so kúrò tí wọn ò ṣiṣẹ́ lórí ẹ̀ tó bá yẹ pé conspiracy against the one tó bá yẹ pé bóyá àwọn gẹ́gẹ́ conspiracy against the entire nation làwọn náà bá join so kí ló dé fún wọn mẹ́gbàá tó yẹ pé ẹ̀yẹ́ ìwé kúùpù tí wọ́n fẹ́ ṣe lẹ́nu jọ́mẹ́ta yìí nìsín àwọn ní first target tí wọ́n fẹ́ pa so kí ló wá lè fún wọn láti